kẹwọn torí pé wọ́n ti wá bọ̀ àwọn afọ àwọn adébẹ ayé àwọn awòye pé àjẹgbà sígbà tá ànábì bẹ láyé nìkan láyé fẹ tí ń bẹ ayé mi tí gbogbo àwọn sábẹ bẹ pẹ̀lú ẹsẹ bá dáhùn bá ànábì àti sẹ tọba tọrọ àforíjì fún wọn ni àwọn afọ àmì rárá ń bò tún kú tán tá ànábì ò sí ma ayé àwọn tó ṣiṣẹ́ lọ bí kú ọtẹ sọ yìí nítorí owó ṣe bàbá dé kábàdé tó ní ya Rasulullah mo ti dé o àmọ́ kìí ṣe tútù bá gúnugún o. Suratul Nisa ayah 64 ọlọ́ni wastaghfara lahumur rasul lawajadu Allaha tawwaban rahima. Ànábì náà máa ṣe kíni yóò bá wọn tọrọ àforíjì ni o. ìgbà tí àwọn mufti fẹ́ sọ níbi ìtí wọ́n sọ lọ́yìn wọ́n ní tí wọ́n bá débi sàárẹ̀ ànábì náà déédéé bá a ṣe lè tọrọ àforíjì lójú ayé ànábì la ṣe lè tọrọ ẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ kọ́ o a lè débi sàárẹ̀ ànábì ká máa ṣe nǹkan mí bẹ́ẹ̀ ìtí náà ṣe ń bẹ̀ lágbọ́dọ̀ ṣe assalamu alaykum ahlad diyari minal muslimina wal mu'minin wa inna insha Allah bikum lalahikuna nas'alullaha lana wa lakum. tá nàbí ò sí ma ayé àwọn tó ṣiṣẹ́ lọ bí mo ti sọ yìí nítorí owó ṣe bàbá dé kábàdé tó ní ya Rasulullah mo ti dé o àmọ́ kìí ṣe tútù bá gúnugún o. ma nahkum ala dhawahir ntaari nta gbangba làwọn sọ parí bàbá mufti ẹ máa fi ẹ̀mí tó gùn yẹn ẹ fi wà nínú àwọn liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. ọba tó ní olóhùn ọgbà túbà yín ọba tó ní olóhùn ọgbà túbà yín ẹ dákun àsìkò ìṣá lọ́dọ̀ tí wọ́n mí bíi 8:20 something ní tàásì kìíní bíi 8 something so yóò jẹ́ kí n parí àyà ìkásí dùn bẹ́ẹ̀ ọlọ́run ní ja'uka wọ́n wá bá wà nábì àwọn àfáà ní fi hayatika nígbà tó ń lọ sẹ̀mí láàrin wọn ni o mukirrina bima irtakabuhu wọ́n wà máa fẹsẹ̀ in tí wọ́n ṣe lẹ́yìn dáyẹrin lẹ̀ lọ́dọ̀ wà nábì nadimina lẹ́ni tí ń kábàámọ̀ pé ń tọ́ ṣe rèé taibina lẹ́ni tí sì ń dára wọn padà sọ́dọ̀ ọlọ́run pé wà nábì àdákùn kí látò máa ṣe sàánú wa bani bẹ́lọ́n kó foríjì wa wa talabu limaghfirata min Allah tí wọ́n máa wá foríjì lọ́dọ̀ ọlọ́run ẹ sì rí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe láàrin ìyàwó Aisha radiyallahu anha àti Ànábì sallallahu alaihi wasallam níjọ́ tí Ànábì pa ìyàwó Aisha lẹ́rìn pé ìwà Ànábì bóòlù tiẹ̀ sí máa ń ṣàdúrà fún mi kí ni Ànábì sọ Ànábì ni mo máa ń sọ pé wọ́n ọlọ́run ighfir li Aishata ma taqaddama min dhanbiha wa ma ta'akhkhar ọlọ́run dákun bá ń ṣàforíjì fún Aisha èyí tó ti tì lọ́wọ́jú nú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àti tí ó tún padà máa ṣe ìwọ́n ní ìyàwó Aisha ọwọ́ rẹ́rìn tí tó fi jẹ́ pé ìrẹ́rìn yẹn jẹ́ kí wọ́n lọ padà forí lé ta Ànábì gba ọkọ mi sọ tí ó wà yí pé tí wọ́n bá sọ pé ja'uka tọ́lọ̀ sọ pé wọ́n wàá bá wà nẹ́bì àṣẹ́fí hayatika nígbà tí wà nẹ́bì ń sẹ̀mí ni o fastaghfirullah àwọn máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run wastaghfara lahumur rasul Ànábì náà máa bá wọn tọrọ àforíjì kílẹ̀ ìwà lórí eléyìí náà arákùnrin kan wá bá Ànábì sallallahu alaihi wasallam ó ní wà nẹ́bì máa bá ń bẹ lọ́hùn kí n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wà nẹ́bì kájọ kọ́ wọ́n rìn wọn náà gbà jẹ́nà Ànábì ni tí wọn náà fi ràn mí lọ́wọ́ ni pé máa rántí bẹ́mi náà fi sádùá níforí kanlẹ̀ rẹ pé kọ́lọ̀ wọn ṣe rọrùn ẹ máa wò kẹjà máa Ànábì ò pera rẹ̀ ní tọ́lọ̀ wò pé ó dédé tọ́lọ̀ pa Ànábì pera rẹ̀ ìjọ tẹ bá ti wá ń tó ọ̀rọ̀ débi ọ̀rọ̀ Ànábì ẹ máa ń yàn Ànábì ju tọ́lọ̀ ṣe ìròyìn rẹ̀ lọ tọ́lọ̀ bá ní bil mu'minina ra'ufur rahim kìí ṣe ra'ufu tọ́lọ̀ ní tànábì ó kìí ṣe torí kìí ṣe rahimu tọ́lọ̀ ní tànábì àwọn kẹta àwọn alùsùn náà ń pèpè fún un tí òbí jẹ́ pé Islam ó bàjẹ́ kó nípa kó láyé Suratul Nisa ayah 64 ọlọ́ni wastaghfara lahumur rasul lawajadu Allaha tawwaban rahima Ànábì náà máa ṣe kíni yóò bá wọn tọrọ àforíjì ni o ìgbà tí àwọn mufti fẹ́ sọ níbi ìtí wọ́n sọ lọ́yìn wọ́n ní tí wọ́n bá débi sàárẹ̀ ànábì náà déédéé bá a ṣe lè tọrọ àforíjì lójú ayé ànábì la ṣe lè tọrọ ẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ kọ́ o a lè débi sàárẹ̀ ànábì ká máa ṣe nǹkan mí bẹ́ẹ̀ ìtí wọ́n dá ṣe ń bẹ̀ lágbọ́dọ̀ ṣe assalamu alaykum ahlad diyari minal muslimina wal mu'minin wa inna insha Allah bikum lalahikuna nas'alullaha lana wa lakum al-afiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdúrà tẹ́lẹ̀ ṣe tàbá sì wá débi tí wọ́n gbé sàárẹ̀ ànábì sí assalamu alayka ya Muhammad assalamu alayka ya Abubakar assalamu alayka ya Umar ìntà sí ń bẹ̀nu tá kó ń bẹ̀ asàlámà sáwọn tí ń bẹ́ntẹ́ àwọn tí ń bẹ́nu sàárè èyí ti sáájú wa lọ àwọn náà ń bọ̀ à ń bẹ lọ́run fún yín àláfíà fáwọn àláfíà fẹ́ yìí náà ọ̀tẹ̀ ìntà sí ń bẹ̀nu àmọ́ káwá dó ń bẹ̀ ká mọ̀ ní ya Rasulullah khudh bi yadi wa tadara kiri ogbé lẹ́yìn ẹbọ ni o ẹ mọ́ pèpè sí díẹ̀ tọ́ba ní kí ló bàtà fi pèpè sí díẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀fí ń tọrọ àforíjì àwọn tàtẹ̀yìn kọba dẹ́dọ̀ olè bàyá fi tayanya nípa ọ̀rọ̀ mi jàmbá mufti ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tẹ́ bá ń gbẹ́rù pé mo ń tẹnu mọ́ ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó pé tẹ́ bá pèrè sí ti yín inú bí yín ẹ máa rí àwọn post táwọn èèyàn post tí inú bí yín ẹ máa rí àwọn harakati àwọn èèyàn ó dẹ̀ máa rí àwọn harakati wọn al-ilmiya harakati wọn ash-shi'riya harakati wọn al-khitabiyya harakati wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ní wo bẹ̀ wọn bá gbé bí tẹ́ sọ lọ́bá tẹ́ rí sọ ẹ ní wo bẹ̀ ẹ mọ̀ pé bọ́lọ́run kó ṣe wọ́lọ́run kó ṣe yín ní kátìbì rísìkì yìí ọ parí ẹ̀
wa ajalihi ó jẹ́ mi ogun wa amalihi ẹ̀ ń ṣiṣẹ́ lọ wa shaqiyyin am sa'id ó tó ìmọ̀nà olóríire àwọn mufti láì wọn papọ̀ lóòótọ́ ana ahlu sunnati wal jama'a ana ala madhhabi as-salafi salih gbàgbára mi ṣe mọ ẹ̀yin ti yín lórí tọ̀ríkọ àwọn ṣé wùlẹ̀wà àmọ́ gbọ́dọ̀ ríru yín báwọn innal ula haddathatni wa hiya sadiqatun fi man tuhaddithu anna al-izza fi an-nuql ẹ ṣe hijira kú min al-ma'siyati ila al-maghfira ẹ máa fi wọ́n tọrọ àforíjì agbọ́bẹ̀rẹ̀ náà àgbàlagbà tí wọ́n tọ́ wa gbogbo tó torí bá fún wọn ju bó ṣe ẹkọ́ fún wọn lọ àbí tí wọ́n fẹsẹ̀ kọ́ àbí tí kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ àbí tí ìyàwó wọn bá ṣe nǹkan tó dùn wọ́n ní wọ Ọlọ́run mo mọ̀ pé kéye sóhun ló ṣe tó dùn mí èmi ni mo ṣẹ̀wọ́ Ọlọ́run ọfẹ́ fara rẹ̀ fìyà jẹ mí ni wọ́n wá tọrọ àforíjì wọ́n dojú àforíjì kọ ọ̀dọ̀ Ọlọ́run àwọn mufti ẹ dára yín padà sọ́dọ̀ Ọlọ́run sari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal